ó yá bíntín lójú ayẹyẹ Mr. Como ọmọ King Dr. Saheed Òṣùpá ẹ tún wá gbọ́ ohun tó sọ o nípa ọ̀gá ńlá Alhaji Wasiu Alabi Pasuma àti Saheed Òṣùpá fún ara ẹ̀ gangan. Ó yà mí lẹ́nu gbà wípé bíntín tún lè sọrú ilé yìí nípa King Dr. Saheed Òṣùpá àti Alhaji ọ̀gá ńlá Alhaji Wasiu Alabi Pasuma pẹ̀lú gbogbo nǹkan tí wọ́n ṣe fún bíntín tí wọ́n gbé hàn tí wọ́n promote ẹ̀ fáyé rí. Ẹ wò ẹ gbọ́ ohun tí bíntín tó sọ nípa Saheed Òṣùpá. Àmọ́ ẹ má gbàgbé ẹ máa drop comment yín sábẹ́ comment section fídíò yìí, ẹ sì máa bá ń like ẹ bá ń pín kó délé kó dóko dáadáa. Ẹ ní tí ẹ ní tẹ́ ẹ ní tẹ̀ kọ́rọ́gọ́dọ́ bí kọ̀ǹgọ́ọ̀lù lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. Ó yá o ẹ jẹ́ àjẹ́díbẹ̀. àrékọjá ti balẹ̀ tó sú ẹ̀sìn mi rọ̀bọ̀ rebe àrékọjá ti balẹ̀ tó sú ẹ̀sìn mi àbòsí o owó Òṣùpá ló fáwọn mi sókè náà onílẹ̀jà ayẹyẹ kí n lákọ̀ọ́lákò yẹ mi ìdí kan kó yin sí mi létè mi òun Pasuma lé fún mi lè jìbìtì èèyàn tí èléjì ẹni kó yín ẹ̀dí o ẹ̀wọ̀ ènìyàn tí Pasuma bá fi hàn o ẹ jẹ́ kó yọ ọpọlọ sálọ́fà ìgbà wọn gbogbo èèyàn tí Saheed bá fi hàn o Òṣùpá àdínìyàn Ọlọ́run ló gbé hàn sára ayé. King Saheed Òṣùpá wá ń gbégbèsè kan láti fọ ẹ̀yin olórin tẹ̀sẹ̀sẹ̀ ń bọ̀ wá sókè. Mo wá rí i pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n wá mójútó ọ̀rọ̀ yìí gan. Wọ́n wá múra sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí ọmọ wọn, wọ́n ń kó wọn mọ́ra. Bẹ́ẹ̀ l'Alhaji Wasiu Alabi Pasuma náà ń sa gbogbo ọ̀nà láti rí i pé gbogbo àwọn ògo tuntun náà ó tún jáde. Bó ló ṣe rí lọ́kàn tí. Gbogbo ilé mo kí ní gbogbo tẹ́ bá ti ń wò mí ní dédé àsìkò yìí. Abíọ́dún Adédèjì lórúkọ tèmi tí gbogbo èèyàn mọ̀ sí Comrade Shalom. Láì gbà wá lákòókò mo ní àlejò kan tí n bá ti tẹ́ ẹ bá gbọ́ tí mo bá ti ń sọ pé èmi ní Bíntín Como lójú ayẹyẹ ibi mo ti gbọ́ rè ẹ bá ń forí kára lé. Como mo ṣe bá gbà o ìbá ọmọdé tọ́lá bá fi sípò àgbà o ìbàgbàlagbà tó jẹ́ pa àwọn ọ̀dẹ̀ lárúgbó ìyẹn ní ẹ̀yẹ ilé ẹjẹ́ kó yẹ ká mọ̀ kalẹ̀ nílọ́dà àbẹ̀rẹ̀jẹ́ pọ̀rọ̀ mi lọ́rùn o kí n fọwọ́ pawú kí n tún fẹ́ igi ìjòbí o kí n ka kọ́là bíi títà gbogbo ara lè ní mo kí. Como àdá. ṣé ẹnìkan ti sọ fún yín rí pé fọ́ọ̀sì yín jọ ti Alhaji Muri Thunder? Àwọn èèyàn máa ń sọ lóríṣiríṣi ṣùgbọ́n mo nígbàgbọ́ pé bí wọ́n sọ Muri Thunder ọmọ ọba náà ni. Bí wọ́n sọ Muri Thunder ọmọ ọba ni, bí wọ́n sọ Bíntín Como ọmọ ọba ni. Èmi ni Bíntín Como lójú ayẹyẹ ẹ jẹ́ káwọn èèyàn gbọ́. Èmi ni Bíntín Como lójú ayẹyẹ nìbàdàn tí àsányàn ọba sọ pàpín gbajúmọ̀ àwọn fi ìlọ kan ṣoṣo Òṣùpá tójú bá fi ìtìlá lọ. Como lójú ayẹyẹ náà máa ń ọmọ ológo dídán Como tó ń sọ lọ́wọ́lọ́wọ́ tó ń sọ káàkiri àwọn tó ń jẹ́ mi ò ní páyín èmi tó ń jẹ́ ní ò ní kú. Àrékọjá ti balẹ̀ tó sú ẹ̀sìn mi rọ̀bọ̀ rebe àrékọjá ti balẹ̀ tó sú ẹ̀sìn mi àbòsí o owó Òṣùpá ló fáwọn mi sókè náà onílẹ̀jà ayẹyẹ kí n lákọ̀ọ́lákò yẹ mi ìdí kan kó yin sí mi létè mi òun Pasuma lé fún mi lè jìbìtì èèyàn tí èléjì ẹni kó yín ẹ̀dí o ẹ̀wọ̀ ènìyàn tí Pasuma bá fi hàn o ẹ jẹ́ kó yọ ọpọlọ sálọ́fà ìgbà wọn gbogbo èèyàn tí Saheed bá fi hàn o Òṣùpá àdínìyàn Ọlọ́run ló gbé hàn sára ayé. Composition tó lágbára lẹ mú wáyé ẹ bá ń tún kọ. Àrékọjá ti balẹ̀ tó sú ẹ̀sìn mi rọ̀bọ̀ rebe àrékọjá ti balẹ̀ tó sú ẹ̀sìn mi àbòsí o Òṣùpá ló fọwọ́ mi sókè náà ó ní mo jọba ayẹyẹ kí n lákọ̀ọ́lákò yẹ mi ìdí kan kó yin sí mi létè ni o òun Pasuma lé fún mi lè jìbìtì èèyàn tí èléjì ẹni kó yín ẹ̀dí o ẹ̀wọ̀n àwọn ènìyàn tí Pasuma bá fi hàn o ẹ jẹ́ kó yẹ ọpọlọ sálọ́fà ìgbà wọn ẹ̀wọ̀n àwọn ènìyàn tí Saheed bá fi hàn o Òṣùpá àdínìyàn Ọlọ́run ló fi hàn sára ayé. Àwọn composition yìí báwo lẹ ṣe ń rí ṣe bẹ́yẹn náà tó fi ń wá tó dẹ̀ ń tẹ̀léra wọn bẹ́ẹ̀? Só ní nǹkan kan tí ẹ máa ń lò tàbí tẹ́ ẹ máa ń jẹ ni tí composition yẹn fi máa ń wá? Bàbá kò sí nǹkan tí mo ń jẹ ju ògo Ọlọ́run lọ àbẹ́mọ̀ ni Ọlọ́run ọba mi lọ́ba tó ń dára rẹ̀ tó gbé mi sí inú orin yẹn. Ọlọ́run ọba ló ń sọ láẹ̀. Èjì Bíntín
nígbà tí Alhaji Pasuma pé yín tí wọ́n sọ yín ní Èjì Bíntì yẹn báwo ló ṣe rí lọ́kàn yín. bàbá ẹ mọ̀ pé àwọn yẹn dáúlà ni wọ́n gáúsù dẹ̀ ni wọ́n àgbáwo èèyàn ni wọ́n ó ní tí wọ́n rí tí mo ṣe déwájú wọn tí mo kàn ti ẹ̀kọ́ pa olúwa mi táwọn èèyàn sọ pé Bíntì ọmọọba aláyé ni ẹ fi Èjì kún Bíntì tó ń jẹ yẹn èmi náà dẹ́rù pé mo léjì Èjì bàbá ní gàdàgbà ẹ wo àwọn kan mẹ́rin mi kọ́ wọn o ọmọ ẹ̀lẹ́kan lórí mi lọ náà ráńdà bá tu bí mo ṣe ń lọ sàdúgbò wa ó ní tí má jọkùnrin òun lè fẹ́ mi o ó ní mo jàbúsá ó ní mo tún jọ yíbò gan ó lè jí Bíntì ẹ̀rọ tí ì fẹ́ gàdàgbà mo léjì tó fẹ́ eyín mẹ́ka dẹ̀ ló máa di. Èjì tó fẹ́ yìí eyín mẹ́ka ló máa di. yóò wá rí bẹ́ẹ̀ lágbára Ọlọ́run bẹ́ẹ̀ ni ó rí. King Saheed Òṣùpá wá ń gbégbèsè kan láti fọ ẹ̀yin olórin tẹ̀sẹ̀sẹ̀ ń bọ̀ wá sókè wọ́n wá rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí wọ́n wá mójútó ọ̀rọ̀ yìí gan wọ́n wá múra sí gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ bí ọmọ wọn wọ́n ń kó wọn mọ́ra bẹ́ẹ̀ l'Alhaji Wasiu Alabi Pasuma náà ń sa gbogbo ọ̀nà láti rí pé gbogbo àwọn ògo tuntun náà ó tún jáde bó o ló ṣe rí lọ́kàn tí. inú mi dùn gan-an torí pé oníláárí o ká ṣe rere ilẹ̀ lọ́nà tó mọ́ oníláárí o ká ṣe rere ilẹ̀ láti mọ́ tán ipòkípò ló wà lónìí ọ̀rẹ́ mi ṣe eré oníláárí ò ká ṣe rere láti mọ̀ tán tó bá pẹja kó má dòdòrú ọ̀rẹ́ mi ṣe eré oníláárí ò ká ṣe rere ilẹ̀ láti mọ̀ tán táwọn yẹn fi ń ṣe rere ni pé wọ́n wò pé ìgbà kan náà àwọn ò tí ì sìn báyìí Ọlọ́run tó wá gbé wọn débẹ̀ láwàláwà lákọ̀ọ́ta ìlà àbílà ní ilẹ̀ sí Alhaji Òṣùpá Saheed kíngí kẹ́ńgẹ́gẹ́ dáàdì mẹ́mọ́dì wọn tó bẹ̀ panlágbé tọ́ kí mi ọkùnrin egun bàbá mi panlágbé tọ́ kí mi bàbá sùọ́ bàbá rò pé àwọn ọmọ àdúgbò yìí ibo náà wà látijọ́ yìí torí pé níbi ọ̀sẹ̀ tó kọjá yẹn Àlàyé play ní ọ̀nà mọ́ níyà ń bẹ̀ ṣẹ́ka bí mo ṣe débẹ̀ bàbá ní Bíntì Kómò ọmọ mi sọ ti wá serious báyìí sọ ti serious báyìí Èkó ti yá nídìrí àdébàdà kíní kan mi sáyàdà gbogbo wọn dà bàbá sáà ń to gbogbo wa. àti perfect mo wọ́n rò pé Allahu Akbar ọba tó ní kí Òṣùpá rí náà rí wa kọ́nà ọba mi mọ́ta gọ̀gọ̀dí wọn lójúmọ́ o àwa náà kọ́nà mọ́ta gọ̀gọ̀dí wa lójúmọ́ torí pé Ọlọ́run ló ń dára àìmọye bí ọdún láti wà nú ayé tẹ́nìkan kò rí náà rí wa ṣùgbọ́n 2025 ẹni tó gbàwẹ̀ nú àwẹ̀ ó ń bẹ lọ́run ni àmì tọ́lọ́ ń sáyẹ̀nsì tọ́lọ́ ń sọ pé kò gbowó wa máa sáyẹn báyìí bó dẹ̀ ti ń sáyẹn kò máa wọ́ ọkọ̀ mọ́ àbẹ́màbà lọ́la ẹbẹ̀ jẹ́ bẹ́ẹ̀. Bíntì Kómò olúwa mi. ogun yẹn kàn sáà dé 2025 náà ni wẹ́rẹ́ àdúrà ńlá kan lè ṣe. Ọlọ́run ni Allah ni. torí kìíní yẹn fò fẹ̀rẹ̀ ó bọ́ sọ́dọ̀ King Dr. Saheed Òṣùpá ó fò fẹ̀rẹ̀ ó bọ́ sọ́dọ̀ ọ̀gá ńlá Alhaji Wasiu Alabi láti ayẹyẹ ó lọ sókè bẹ́ẹ̀ straight. bẹ́ẹ̀ ni bàmí ẹ mọ̀ pé inú àwọn méjì ẹnìkan ló kún ẹnì kejì lọ́sà bóyá Paso ló kún Òṣùpá lọ́sà bóyá Òṣùpá ló kún bóyá Paso lọ́sà èmi mọ̀ pẹ́ẹ́lí nǹkan ló kún ẹnì kejì lọ́sà ó dàbí Àyìndé tó ń jẹ́ Barrister ni àwọn pẹ̀lú Aláyìnlá tó ń jẹ́ Kọ́líńtì ni àwọn méjèèjì ìdábà ń forin takùrọ̀sọ wọ́n dàbí Bàbá Sùwé pẹ̀lú Mr. Nati ni Kamilu Kọ̀ǹpó pẹ̀lú Sanyẹ̀rí o ìsìná máa gbà pẹ́ nìkan ló kún wọ́n dẹ̀ máa tó gbà pẹ́ ní ìkejì lọ́sà ó. Bíntì Kómò mi fẹ́ dá yín lágara torí iṣẹ́ tá à ń ṣe lọ́wọ́ ká lè tètè parí ẹ̀ àwọn olólùfẹ́ yín wọ́n ní kẹ́ ẹ fáwọn olórin ṣàjẹmọ́tùngbá bíi méjì mẹ́ta ká fi dágbére. Agbo Bíntì lèmi ó lọ gbá mi ò ní bá wọn dọ́ọ̀lù ẹ̀ rárá o tó lọ́dún ti dé torí Bíntì ká máa ti bẹ̀rẹ̀ orin o àwọn goons ní àti wà níbẹ̀ o èmi gan máa débẹ̀ bóyá máa ti ẹ̀rọ mọ́ sí i ta ló wá sọ pé kò pọ̀ o gbọ̀nà wo ló sọ pé kò pọ̀ Bíntì Kómò ọmọọba Èjì Bíntì ọmọ ọ̀gá ńlá ta ló sọ pé kò pọ̀ bàbá aláyẹyẹ o OPP ó pọ̀ pa OPG ó pọ̀ gan ṣé ń tán ló sàn bí omi ó pọ̀ bí iyẹ̀pẹ̀ orin òjẹ́nuwódùn lójú ayẹyẹ nọ́mbà 1 ikú fújì tó yọ yín àlá ayẹyẹ wà o. ẹ̀yin èèyàn mi nílé mo kí ẹja máa fẹlẹ ìdágbére lórí bá ti gbádùn Bíntì àtàkó tọọpù mọ ẹ má bínú mo tún padà gbé Bíntì bọ̀ ẹja máa lò díẹ̀ láti máa rántí pé ayẹyẹ wà o.